bọ́ọ̀lù ẹ̀yìn àti Sunday Igboho ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò. bí mo tó gún ni o mi ò rí rí nígbà náà. ẹ mọ Sunday Igboho ẹ wọ́n rí. yes dọ́bù ni àjọ wà lákàbàtà ló wá ń sọ fún mi pé Sunday Igboho wẹ̀ẹ́dẹ́ Sunday Igboho wẹ̀ẹ́dẹ́ ọkọ̀ dèjọ́ kan mo ń ta ní gbé Sunday Igboho kan sọ láti bẹ̀yàn lọ́mọ̀ ló kí mi dáadáa bá ìjọba ẹni. yóò tún ọdún mélòó tẹ bá wo ọdún tẹ̀ ń sọ yìí. ó ti kò 1997. 1990 ogun ti bẹ̀rẹ̀ mọ́dé kẹ́gbọ́n 97 lógún bẹ̀rẹ̀. láti ìgbà tẹ́mi Sunday ti mara onífẹ́ onílù onítú. ok ìgbà tí dọ́bù dé lọ́ba ní àwọn fẹ́ jẹ́ kẹ́ mẹ́ nìkan. wà lọ́ba nìgbà yẹn bí Sunday Igboho ṣe dé nìyẹn bí mo ṣe mọ̀ tó náà ṣe mọ̀ mí nìyẹn. àbẹ́yẹ bí mi Sunday ṣe pálí nìyẹn. mọ́tò rí pé kì í ṣe olórí burúkú ni mo bá jókòó papọ̀ ẹni tó ní láàrin ni ṣùgbọ́n nǹkan tí alájí kọ́ni tí ààrẹ ò tí fún mi ni pé òfin onínáwó akémi náà jẹ àbájẹ̀bù bí náà ṣe jẹ́ kárùn àbájẹ̀bù pa tí Jésù fi dé ẹ ò lè gbàgbé Sunday Igboho láyé ẹ jẹ́ ọ̀jẹ́ lu bàbá mi ó túbọ̀ sọ́njẹ́ òní láti Igboho tó jà fún wa tó dúró tì mí tí ọ̀jẹ́ lu bàbá mi ó tún fún mi lódìdí mọ́tò òun lè gbàgbé Sunday Igboho láéláé. bọ́ọ̀lù ẹ̀yìn àti Sunday Igboho ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò. bí mo tó gún ni o mi ò rí rí nígbà náà. ẹ mọ Sunday Igboho ẹ wọ́n rí. yes dọ́bù ni àjọ wà lákàbàtà ló wá ń sọ fún mi pé Sunday Igboho wẹ̀ẹ́dẹ́ Sunday Igboho wẹ̀ẹ́dẹ́ ọkọ̀ dèjọ́ kan mo ń ta ní gbé Sunday Igboho kan sọ láti bẹ̀yàn lọ́mọ̀ ló kí mi dáadáa bá ìjọba ẹni. yóò tún ọdún mélòó tẹ bá wo ọdún tẹ̀ ń sọ yìí. ó ti kò 1997. 1990 ogun ti bẹ̀rẹ̀ mọ́dé kẹ́gbọ́n 97 lógún bẹ̀rẹ̀. láti ìgbà tẹ́mi Sunday ti mara onífẹ́ onílù onítú. ok ìgbà tí dọ́bù dé lọ́ba ní àwọn fẹ́ jẹ́ kẹ́ mẹ́ nìkan. wà lọ́ba nìgbà yẹn bí Sunday Igboho ṣe dé nìyẹn bí mo ṣe mọ̀ tó náà ṣe mọ̀ mí nìyẹn. àbẹ́yẹ bí mi Sunday ṣe pálí nìyẹn. orúkọ tèmi ni Ọlátúndé Ọládélé Lawrence alias AK Kébé. kí ló bí Kébé kí ló bí ọ̀rọ̀ yẹn. story tó gún ni o. kí ló bí. láti gba kékeré àwa báyìí láti láìkí Alhaji Kollington Àyìnlá. ok Kébé ń Kwara. yes àwa dàgbà díẹ̀ àwa dé stage gan gbogbo àwo tí Alhaji Kollington Àyìnlá ń kọ tó ṣe kò sí tí ó sì lọ́pọ̀lọ́ mi mo ṣe wà yìí tí n bá ti wá dé òde kan tàbí pátí kan ńgbà tí à ń ṣe ọlọ́mọge káàkiri àwọn àṣọ fún wa pé kí wọ́n fi Kollington Àyìnlá sí Kébé la fẹ́ ẹ fi Kébé sí ìwà ṣe sọ mi di Kébé nìyẹn. mo wá láìkí bàbá yẹn débi wípé tó náà bá ń sọ̀rọ̀ mo ṣe máa ń ṣe níṣe tẹ bá wo àwọn fọ́tò mi kan àjọra bàjẹ́ àjọra débi pé mo láìkí Kollington ní àwọn kankan lọ́wọ́ tí gbogbo ọmọ Nàìjíríà ò kíyèsí wọ́n máa ń sọ àsọtẹ́lẹ̀ bí Jésù ni bí àwòlíì Jésù bí àwòlíì Ọlọ́run ṣùgbọ́n àwọn èèyàn ò kíyèsí current affairs ni máa ń sọ àbí ṣe bẹ́ẹ̀ ni lọ́wọ́ lórí bọ́n pè Kollington ti kọ́ ní ìsìn pé ẹ̀yin àgbẹ̀ ẹgbẹ́ sú kí ẹgbẹ̀ ìgẹ́ o ẹ̀yin àgbẹ̀ ẹgbẹ́ sú kí ẹgbẹ̀ ìgẹ́ o ẹni ní sùn ló kókó rà lè jò sákólé ẹ̀yin àgbẹ̀ ẹgbẹ́ sú kí ẹ wo iye ọdún tí Kollington ti kọ́ nìyẹn nígbà tí ń kọ́ ni ó ní nílẹ̀ yìí la o tí la o nílẹ̀ yìí la o tí la o gbogbo àyànfẹ́ Nàìjíríà ó ń sọ̀rọ̀ fún wọn ṣùgbọ́n àwọn èèyàn ka ọ̀rọ̀ rẹ̀ sí ní ìṣe moment tí mo wà mo dé wakọ̀ bó dé bẹ̀rẹ̀ ọkọ̀ wá láti 1975 fúnra mi mo rìtáyà pé mi ò ṣe mọ́tò mọ́ mo ti wá dáko 6 years to this time mo ti ń roko tẹ́lẹ̀ bí mo ra pamọ́ tí mo ń fowó rà ṣùgbọ́n ọ̀rọ̀ Alhaji Kollington àwọn èèyàn ò lè mọ̀ túmọ̀ rẹ̀ rí ìlìní tí sì sọ ó sì ń sọ tó máa ṣe ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ẹ wá wò sí káàtì àwọn àgbẹ̀ mi bá páàkì sínú igbó wàláhì wọn bí ó ń ṣe ọwọ́ mi jà ń gbòòrò kọ́ páàkì ẹ̀ tíjọba bá wo sàkún gan tábà mọ tí àwọn èèyàn ti tán mọ táwọn lè ṣe fún Alhaji Kollington ó yẹ ó fún ọ lẹ́bùn
bíi wòlíì wọ́n fún un lẹ́bùn àwọn tó fẹ́ gbọ́ wọ́n gbọ́ ọjà àwọn èèyàn sí láì pé ẹ lọ dáko ẹ lọ dáko ẹ lọ dáko ọ̀pọ̀lọpọ̀ gbọ́ wọ́n gbọ́ lágbàgbọ́ sínú ṣùgbọ́n àwọn tí wọ́n dá oko yẹn sí wọ́n ti ń jèrè oko ti di owó kọ̀ọ̀sẹ̀ tó lè fọwọ́ rọ àgbẹ̀ kàkà sẹ́yìn so respect Alhaji Kollington Àyìnlá ló jẹ́ kí n láìkẹ́ pa kò sí kẹsẹ̀tì tó ṣe látòrí ọmọ onípákó nígbà tí ìyá tóun àti Fatai olóyè ọ̀búra wọn kò sí kẹsẹ̀tì tó ṣe tí yóò sí lórí mi tó bá pè mí tó bá interview mi màá dá lóhùn bó ti lè kọ́ 20 kẹsẹ̀tì ẹ̀ látòkè délẹ̀ torí mo láìkẹ́ ó ń sọ ọ̀rọ̀ tó mú ìṣírí wá àwọn ìwà sọ mí di kébé ní gbòòrò kébé bá ṣe sọ mí di kébé nìyẹn mọ́dọ̀ rí pé kì í ṣe olórí burúkú ni mo bá jókòó papọ̀ ẹni tó ní láárí ni ṣùgbọ́n nǹkan tí Alhaji Kollington Àyìnlá ò tí fún mi ni pé òfin onínáwà kébì náà jẹ àbájẹ̀bú náà ṣe jẹ́ kárùn àbájẹ̀bú pa ó ṣe ń gbowó lọ́wọ́ rẹ̀ kò fún mi nọ́mbà yẹn mi náà máa lówó náà ṣe lówó ọ̀pọ̀lọpọ̀ tí ó bá ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú yẹn máa sọ bíi pé pásítọ̀ ni so Ọlọ́run ló yan àwọn yẹn kì í ṣe pé èèyàn ẹnìkan tó ṣèrò kó lè pọn kò sí àfi tí kú ọlọ́mọdé ló kù àwa like ẹ bóyá nínú kẹsẹ̀tì tí mo máa ń lò ẹnu ìkan wà lọ́dọ̀ mi bóyá orin Barrister kan tọkọ family planning bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú ìyá inú kẹsẹ̀tì Barrister yẹn mo ní lẹ́yìn ẹ̀mí tó máa ń lo àwo Tàlàsọ Wàsíù 86 àbí 84 tàlà 84 nígbà yẹn àwọn kẹ́ẹ̀tì mo lẹ́yìn ẹ̀ àwọn kẹ́ẹ̀tì mo tó máa ń gbọ́ ni pé bí kákéjà láfọ́yán mu àti ipò àkàrà àwọn yẹn náà máa ń pìtàn ni àwọn yẹn ń sọ kẹ́ni ṣùgbọ́n Alhaji Kollington Àyìnlá yẹn ni ó njẹ́ ó ṣẹlẹ̀ lọ́jọ́ ló sọ fún yín. ṣe bá wà wò dáadáa bóun ni ìrìn àjò yín gan ṣe bẹ̀rẹ̀ bóun ni kékeré yín ṣe lọ kékeré bó ṣe lọ yẹn gangan nílùú Mọdákẹ́kẹ́ ní wàá fi sọ̀rọ̀ dé bẹ́ẹ̀ ṣe mọ olóyè Sunday Igboho bóun ni kékeré yín ṣe lọ Mọdákẹ́kẹ́ bó lẹ ti ṣe kékeré yín. ẹ ṣe Mr. Kọ́lá Olóòtú fíìmù tó gùn ni o àti kékeré yẹn ti máa ń ṣògùn ògbójú tó bá ti dàgbà tán kò lè bá a mọ́ ọ gbọ́dọ̀ dín ẹ láti lẹ̀ now láti pàdé mi ní wọn kékeré mo ti mọ̀ pé ìyà ò lè jẹ mí gbéǹbì kan kò sẹ́ni pé ó kù bí ti ń rìn torí ọ̀tọ̀ mi báyìí àwo ni òsì mi báyìí lé abá mi àwo ni so wọn ìfẹ́ fi gbogbo ara fi hàn wá at the end of the day gbọmọdé bá dó lẹ́gbẹ̀ẹ́ yẹn gànà ó lè mọ yọjú báyìí kọ́ mọ yọjú báyìí kọ́ mọ yọjú báyìí yọ máa wo tán bàbá yẹn ṣe ibẹ̀ ni mo ti gé ní grand ni mo ti ní ọpọlọ díẹ̀díẹ̀ nígbà tá ń kó àwọn ọ̀rẹ́ wọn tán dàgbà ní nǹkan kankan ni wọ́n á fi ti gbọ́ bí wọ́n ṣe ń kọ́ ni mo ń kọ́lẹ̀ bá ṣe ń kọ́ wọn ni mo ń kọ́lẹ̀ gbogbo nǹkan ni nǹkan tán ní kọ́rẹ́ àwọn wá yẹn mo wá lọ sí nǹkan yẹn ọwá confam òṣìṣẹ́ ibi tí mo ti wá wọ̀ mọ́ lọ́wọ́ nu tí mi náà ti ń súnmọ́ wọn díẹ̀díẹ̀ tí mo ti ń kọ àkọọ́lẹ̀ láti gbà yẹn kẹ̀rẹ̀bẹ́ láì dàgbà 1980 ni mo ti bẹ̀rẹ̀ tasí ń lùwà àwọn tasí àwọ̀ bọ́ọ̀sì ṣùgbọ́n ní ìgbé àti mẹ́sà ti dé báyìí ẹ lè kò sí ìnáwó tẹ́lẹ̀ máa ṣe ẹ̀fì kébé sí tí bá dẹ̀ ti wá gbọ́kọ̀ pẹ̀lú ọ̀bọ̀sì mi wọ́n ní ẹ̀fì kébé sí o àìjẹun àìgbàbára ipa wa náà níṣẹ́ lọ́wọ́ bọ̀tẹ́ fi Kollington yẹn sí kébé yẹn sí ká máa gbọ́ ìnáwó ọmọ dádùn ní àtúnnáwó ní yíyá kan Alhaji Kollington Àyìnlá wá play ní Ethiopia nífẹ̀ẹ́ ní Mọdákẹ́kẹ́ lọ́dọ̀ òkè yídì Alhaji Sàlẹ̀ Ọlálẹ́yẹ ló pè ká interview ẹni tí mò ń sọ yìí. Alhaji Sàlẹ̀ ẹlẹ́ ṣé wọ́n sì wà láyé. wọ́n wà láyé. ok
kan interview Alhaji Kollington tí àwọn ọmọ gbàtà wa àwa ṣe owó báyìí 60 naira 50 kobo ní note 1 naira ní note owó tí mo ná kúrò ju àgùnfà Alhaji àlàjọ yẹn Kollington àlàjọ yẹn ó ti kùnú lé mi lónìí. láti ọdún yẹn. yes tí mo fi owó yẹn hàn mọ́ mi pé owó ìrè bá 82 àbí 83 tó sòkú bàbá rẹ̀ Alhaji ọ̀làlẹ̀ yẹn ló gbé Alhaji Kollington gbogbo ara mo láìkí máa yẹn kọ́lọ̀ má jẹ́ kó fàṣẹ olùgbà kọ́lọ̀ má jẹ́ òkú báyìí o. ti Sálíù Ọlálẹyẹ. Alhaji àti Alhaji Àyìnlá Kollington àti Sálíù Ọlálẹyẹ òun ló jẹ́ káwọn ọmọ ta sí làwọn àgbà yẹn ju gbogbo ẹ̀ lọ bá a ṣe ń bá bọ̀ nìyẹn tó gún fi wá ṣẹlẹ̀ alálẹ̀ mọ̀dẹ́gẹ́dẹ́ mọ̀ pé àmú àbòsí mọ́ ọ̀rọ̀ tiwa a sì nọ́mọ́tìn ìjà lu wa lágbè gbogbo wọn dẹ̀ ń ṣàdúrà fún wa débi pé bí mo ṣe dúró tí ìbá ṣe pé ọmọ àlè mọ̀dẹ́kẹ́ ló lè sọ pé òun fìyà jẹ mí bìkan tàbí yóò fìyà jẹ ọmọ mi torí ńgbà tí ojú ń pẹ́gún àwòdì bára òwe ní oṣù fún ni ni àwa gbé gbogbo láìfọ akalẹ̀ fún pé ṣe a máa jà fún ìwọ̀n nìkan adó fún wa o. èmi tí mò ń sọ̀rọ̀ tó dé tó ń sọ̀rọ̀ owó ọba mẹ́ta tẹ́nìkan bá gbé ogun dìde sí mi nínú ìlú yìí kán lọ ṣèwádìí ẹ̀wò tàbí tó bá jẹ ọmọ mẹ́ka ń yà tàbí tó bá jẹ fámìlì mi ń yà wọ́n lọ ṣèwádìí ẹ̀wò kì í ṣe Mọ̀dẹ́kẹ́ Mọ̀dẹ́kẹ́ tó bá lọ́pọlọ tó ní sẹ́ǹsì lóòótọ́ kì í ṣe mi nìkan mọ́já o ṣùgbọ́n ọkùnrin tí ń sọ rárá fọkùnrin àkọsẹ́ ní ṣe àbẹ́lẹ̀ kéèyàn tó sọ pé òun dúró bàbá lè pa nǹkan pa tó fẹ̀mí ẹ̀ lẹ̀ àkọsẹ́ ló ṣe. kí ló kì í láyà. ọwọ́ ọ̀tún ilé ìyá ọwọ́ sí ilé bàbá àwọn wá kì mí láyà pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run ẹ̀mí mi dèdè bíi pé kò sí kúchọ́ palàgbà tá a rìn bá polo orí ẹ̀ bẹ́ẹ̀ báwa ti ṣe wà kò sí kúchọ́ pàtọ́ra àṣẹ burúkú tó tó bá dìde lọ́rọ̀ báyìí ọmọ kọ̀ọ̀lá ni òkú ìrọ̀wọ́ bokú ẹ̀lẹ́dẹ̀kẹ̀ lójú àtòkùnbọ̀ ẹ̀ ń bá ti ní kéde okú ẹ̀ ṣùwájú mi kú ọ̀rọ̀ bí ẹkún ti gbé rẹ̀ wọ́n labalábá fi jáde wọgbó ikú ìgbélé tẹ káró rẹ̀ gbélé kásù ọlọ́wọ́ mọ ìdágbé tí fi kú láàrin ìlú bẹ́ẹ̀ ló bá ti yẹ báyìí kókó fààyè fúnlẹ̀ ni ọ̀tá tèmi kébé ọlátúndé ọmọ alálélé wọ́n fààyè lẹ̀ fún mi ni ká tó sọdún wọ́n ti kú ọbẹ̀ tàkọ̀ mọ́ yàn lódì kí ni tó bá ti rí mi kájọ máa ń ṣe papọ̀ ṣùgbọ́n tó bá yàn mí lódì àpọ̀láǹgbá ìṣẹ́nu méjì ń tọ̀ wọ́n fa yọ bẹ́ẹ̀ rùn kejì lọ. àwọn ìbéèrè kan wà tí mo bí yín léèrè ní àsìkò kan ìbéèrè yẹn màá tún wá tún ìbéèrè yẹn béèrè tẹ́ bá wò dáadáa àwọn ọwọ́ wo lẹ ti fà rí mi ìsọ̀rọ̀ ogun o mo mọ̀ wípé ẹ ti ṣiṣẹ́ ọlọ́kọ̀ rí àtútúpẹ́ ṣe lọ skul. wọ́n kàwé díẹ̀díẹ̀. kí ni ìwé tẹ́ ẹ kà. Okay, a lake is a piece of water surrounded by land. Olóòtú dáhùn question yẹn igi what? Kíní nu ṣe fálì lẹ́ ń sọ. Iṣẹ́ rí ilé ayé olóòtú gan kàwé tó mi. A lake is surrounded by gílẹ̀ pé. A lake is a piece of water surrounded by land. Igi Lake Chad. Okay, Lake Chad. Olóòtú gan kàwé tó mi ni. Tí má dẹ̀bẹ̀ sí sọ àwọn òyìnbó kan olóòtú ò lè tú. My very self, I go to school at Akiramama. Only University of Ibadan understand of ẹ̀yìn. Ọ̀dà ẹja ṣe báyìí. Ẹja ṣe báyìí. Ẹja ṣe báyìí. Bàbá gbàtẹ́ wá kàwé kí ni déédéé ìwé tẹ́ ká secondary school. Mo jáde primary school. Mo wá ka mo ka secondary mo kò ní class 3. Mo dé class 3 tó kù. Àwọn inú kan nù ọ̀gá wa ẹni máa ń tó ṣe ìsúpò fún yẹn Mr. Mike Bamiloye. Ara àwọn ọ̀gá yín ni. àwọn tíṣà wa ni àti Mr. Laniyi. Mike Bamiloye ti kọ́ yín rí. dáadáa ẹ béèrè. Mike Bamiloye tí wọ́n ṣe kí ló kọ fíìmù ọmọ Zion. Ìsàwùrù. tíṣà wa ni mi ò lè gbàgbé láìláì yẹn gidi ni. níbo ló ti kọ́ yín gbà yẹn. primary school. ní èdè ta. bẹ́ẹ̀ni ẹnìkan tó wà Mr. Laniyi ẹnìkan tó wà Mr. Adéọlá àwọn àdé òkè igbó li nísìn tó ń bá ti dé olójú àmọ́ gbogbo ìwì láyé Adéọlá bá ti dé ní tiẹ̀ báyìí ó lè dédé pé ń gbá mi báyìí pé 2 times 2
yóò fi ọsẹ gbẹ kan ní ilé gbẹgbẹ máa yẹn láyé tí Jésù fi dé gbogbo ọmọ rẹ̀ lọ́ọ́ yarí níjọ́ kan ó ní ó pè mí ó ní 7,500 mo ní 35 ó ní 5,700 mo ní 35 olóòdì fòyà wà ní Dubai mẹ́fà ń pè gbọ́ yòókù máa ń jẹnu mo á wò pé mo ka kíní dáadáa mo mọ ń gbélé kàwé tí ma ti kó skul 7,535 5,735 oní mi ò ṣe mistake n gbọ́ gbọ́ yòókù lọ́pọ̀lọpọ̀ pankẹ́rẹ́ sì máa wà skul wa Mr. Adéọlá fi pankẹ́rẹ́ ó ní máa bú ọ́ngì lọ mọ́ ní ẹlòmíì yé fẹ́ bàjẹ́ níjọ́ yẹn Mr. Adéọlá ò ní jẹ́ ká ṣiṣẹ́ tó bá dá skul àgbìsọ́kọ̀ ní skul Mr. Adéọlá ò ní jẹ́ ká ṣiṣẹ́ á ní Lawrence Ọládélé Marisa adé wa gbé machine lódò báyìí adé ẹlẹ́fọ̀ kò ní jáde yà ó adé ẹlẹ́fọ̀ machine yẹn mo ti wá lọ nígbà tá a jáde skul tí mo ti ń ṣiṣẹ́ mo ti wá lọ nígbà tí mo sòkú mọ́dà mi àti dádì mi àti wá kí mi ọwọ́ bá mi sòkú so mi lè gbàgbé àwọn yẹn wọ́n ní láárí nǹkan tá sì ṣe kò ní bàjẹ́ gan gbowó ní bàjẹ́. kí ló wá bí ìjà national àtọlọ́kadà. àwọn olórí burúkú tó ń ṣe. torí ọ̀rọ̀ tá à ń sọ nílé ìsìn báyìí kò ní í ṣe pẹ̀lú ìlú kankan ìlú wa ni. àwọn tí wọ́n ń jàjà national àtọlọ́kadà àwọn ibìkan wà tá a kọjá ń bẹ̀ torí tẹ́ ẹ bá ti ń bá yẹn sọ̀rọ̀ ó yẹ kó gbọ́ dọ́bù lọ́ọ́ ya kọ̀rọ̀ sí nígbà yẹn àti ní kó fún àwọn ọlọ́kadà lẹ̀ bọ̀tì ọ̀rẹ́ mi kan bẹ́ mo sọ fóònù náà bọ̀tì náà fẹ́ dúró kò mọ̀ pé ẹjọ́ orí mi ọlọ́run ò tí ì ṣe pé ọlọ́run ò tí ì fi lọ́ rẹ̀ hàn òun ló ti gbòòrò nísìnyí Sunday Igboho òun ló ti gbòòrò sí lórílẹ̀ èèyàn tí Jésù fi dé òun lè gbàgbé Sunday Igboho láyé ẹjọ́ ìjẹ́ lu bàbá mi ó túbọ̀ sọ́njẹ́ òní láti Igboho tó jà fún wa tó dúró tì mí tí ọ̀jẹ́ lu bàbá mi ó tún fún mi lódìdí mọ́tò òun lè gbàgbé Sunday Igboho láéláé. bọ́ọ̀lù ẹ̀yìn àti Sunday Igboho ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò. bí mo tó gún ni o mi ò rí rí nígbà náà. ẹ mọ Sunday Igboho ẹ ní wọ́n rí. yes dọ́bù ni Sunday jẹ́ alálùbáríkà tí Jésù fi dé tí n bá sọ̀rọ̀ kan nípa Sunday tí a máa fẹ́ lo agbára pé kọ́ lọ gbé mi wá mọ̀rẹ́dì kan á gbé mi. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọdé kan tí mo ń sọ yìí Sunday Igboho ṣe téèyàn lè dànù kàn lè fọwọ́ pé ìwọ owó ẹ ń bá sọ ọ̀rọ̀ ẹ̀sìn mọ́tò ní ọ̀pàánù olùmọ̀dẹ́gẹ́ yìí torí ń gbà tí ojú pọ́gún àwòdìbára òwe ní ó ṣe fúnni ni kì í sọ nìkan ṣùgbọ́n èèyàn ni kọ́lá olóòtú èèyàn ni àwa jájájájá àti gbowó táàmù ó lè mọ tí a ló jẹ́ àwàdò ni. torí lọ́jọ́ tí bàrà Sunday Igboho pè mí wọ́n sọ̀rọ̀ mẹ́ta kan. ó yá. wọ́n ní Kọ́lá Aláwọ̀dé bá mi sọ fún Kébé pé kó pè mí bá mi sọ fún Kébé pé kó pè mí bá mi sọ fún Èṣùpòfo pé kó pè mí bá mi sọ fún ẹni tí kí ló kọ Síkò pé kó pè mí àméjì yẹn dẹ̀ ti kú. wọ́n ní ìdí tó fi sọ. ní ká pè mí. wọ́n ní ìdí tó fi sọ bẹ́ẹ̀. bí Sunday Igboho jáde láàrin wa lónìí tó dolówó gbogbo tó ní òní parẹ́ mọ́ lójú ọmọ ìpé àwọn ilé ìwọ̀n mọ rírì wọn bó ṣe ní kí Sunday pé kí Síkò pé òun kí Èṣùpòfo pé òun wọ́n fẹ́ ṣe nǹkan fún wa ni wọ́n fẹ́ fún ọ ní nǹkan ni. olóyè Sunday Igboho fẹ́ fún wọn ní nǹkan ni. wàláhì wọ́n fẹ́ bọ̀ ní nǹkan ni. kò lè ṣe bó ṣe wọn bí kò lè ṣe bí sọ́wọ́n burúkú mọ́ dẹ́gẹ́ kankan kò lè ṣàbúrú sí wọn. mo tún sọ mo tún gbogbo ẹnu sọ gbogbo ọmọ dákẹ́ tó bá mọ̀ kó ń lè rìnrìn àjò lórí ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú kọ́ndíṣàn tó wà yẹn kó rìn kan fúrí ẹ̀ torí pé nígbà tí ojú ń pọ́ngbọ́n àwòdì bára òwe ni ó ṣe fúnni ni o àbí òye yín gbogbo agbára tó ń kálukú bá fẹ́ ibi tó mọ̀ yàn dé kí wọ́n fúrí Sunday Igboho kan jẹ́ kó wà ìjà tó ń jà náà yìí ṣe tẹ́nìkan ṣe fámìlì ẹ̀ náà ń pa ni wọ́n ń para alẹ́ ni à ń lọ bìkan ń lọ pààyàn à ń pa fúlàní ń pààyàn bí ó jáde ó ní ẹja gbára wálẹ̀ sọ ṣe burúkú ni ìyá kan jábọ́ ní ìjọ mélòó ní ìsìn tí ń bú Sunday Igboho ń sọ kàtìkàtì nígbà tí ó yé tó bá yé tó bá pé níwọ̀n tí fúlàní ń pa tá bá pa ọmọ ìyá méjì yóò jẹ́ túbú ọmọ bíṣọ̀bù ni ṣé fámìlì Sunday ní ń pa ni tó fi ń sọ tí sọ tó wọn á yanu kàtà tí ń sọ kàtìkàtì mo wo lórí nẹ́ẹ̀tì náà mo rí pé yẹn
ó kú dẹ̀ ká sọ pé ọpọlọ rẹ̀ ò pé tó sọmọ ìyá Sunday náà ń pa wọ́n ń pààyàn lẹ́dọ́ wọ́n ń pààyàn níbi kan wọ́n ń pààyàn ní Ṣakí lọ́hùn wọ́n ń pààyàn lẹ́nu ìwà ọmọ ìyá Sunday bẹ́ẹ̀ lọ́wọ́ mẹ́t but Sunday dóńgbò yìí pé ọmọ Nàìjíríà nú àwa Yorùbá ọmọ ìyá alájọ jẹ́ ó dẹ̀ fẹ́ gbìjà àwọn èèyàn ẹ wo iye èèyàn tí Fúlàní ti pa ṣùgbọ́n ṣòro tá a ní pọ̀ tẹ́ ẹ bá rí àwọn Fúlàní kan tó máa ń dá màálù lẹ́yìn ẹ bá gbé fọ́ gbogbo ẹ mọ́ gbogbo mi jẹ́ o ẹ bá fẹ́ mọ́ bá ọjà nísìn nígbà tó bá gbé sẹ́ẹ̀tì tó pè ìkànnì èèyàn wà lẹ́ẹ̀bà ń bẹ̀ àná kó màálù fún un lápọ̀ bàjábọ̀. Lápọ̀ bàjábọ̀ mo gbọ́ yín lọ bàbá. èèyàn mélòó lẹ rí àwọn Fúlàní mélòó lẹ rí tí Nàìjíríà ti mú pé wọ́n ń pààyàn rí níjọ́ tí ìkànnì àwa Yorùbá bá pa Fúlàní kan tàbí kíní kan lọ̀rọ̀ jáde èmi sọ kíní kan jọ kan àwọn olè tán bá mọ ibi tí bẹ́ẹ̀ rẹ̀ lọ́wọ́ ẹ sọ lórí ètò tí mo ṣe kí wọ́n lọ ṣètùtù bẹ́ẹ̀ kéde àwa Yorùbá ó lè yẹra ó ní láyé àti láyé ó ní èdè àwa ọmọ Yorùbá ò ní yẹra láyé ẹ wo wèrè ń tọ́ pa Abíọ́lá wọ́n á ṣẹ̀ṣẹ̀ ń ká ní ìsìnkú ló ń pa Abíọ́lá kàn máa sanwó pírẹsidẹ́ǹtì fún ọmọ Abíọ́lá sọ́ba mọ́ ṣebí Yorùbá l'Abíọ́lá kí ó yẹ kí Yorùbá ronú pé instead irú tí ń ṣẹlẹ̀ yẹn ó yẹ ká stop ẹ̀ ní ìsìn ẹ̀fẹ́ mú Sunday ẹ bá mú Sunday láàmú wà action kẹta tó ní ẹ̀fẹ́ mú láàmú wà kí lẹ fẹ́ mú fún tẹ́gbẹ́ gbogbo Yorùbá dìde nígbà tá mú Abíọ́lá wọn ò lè pa Abíọ́lá ẹ̀ tí wọ́n mẹ́lẹ̀ ẹ̀fẹ́ kínú wàhálà kò yẹ kó rí bẹ́ẹ̀ ká ronú dáadáa kí Yorùbá ronú kéde wọ́n lè yẹra èmi ò sàfẹ́ nìkan kan o. kí ló lè dẹ́rù báyìí ẹ sọ̀rọ̀ kan lọ́jọ́ yẹn nìkan kò lè bá yín lẹ́rù. kò sí tó lè bá lẹ́rù. Fúlàní ò lè jí ń gbé. wọ́n ó ṣòfò ni. agbọ́ ẹ̀páànù kan ní Buhari ní gbogbo àjọ nígbà ṣe Buhari àwọn ẹ̀páànù kan àjọ ní láyé lọ́rùn ní gbogbo wọn jọ gbé dọ́rùn ọba kò gún ilé ọba kò ń dẹ̀dí ilé àwọn ẹ̀páànù kan àjọ ní kí ló tó àwọn wọlé ayé mọ́yà tí bá náà lọ pa àwẹ̀ tó dókòó ní èsì ìkan pa àwẹ̀ yìí ńgbẹ̀ bá pọ́n tán wọ́n sì wọ́n lè tọ́ Ọlọ́run ní jẹ́ kúkú èsì o kúkú èsì ò ní páyọ̀ bọ̀dìwé gbọ́ bá ti sẹ́nu òjì tàwa náà ń gbọ́ bá yá òkú tí wọ́n tó wá lè dùn tàwa lọ ó lè dùn ju tàwa lọ kí náà ń ṣe burúkú fún ẹmú lágbáyà ẹ̀pá ẹmú dàmọ̀dọ̀ ẹ̀pá ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní sókà Ìbàdàn sáwọn tá ń gbé yẹn pa mọ́ mọ́ sí wọn mọ́ kírísítẹ́nì ẹ gbogbo àwọn tẹ̀síbíyù àbíkí náà ń gbé tá fi kírun yẹn ẹ gbogbo aṣọ ọmọ skúlù ti pọ̀ tó lórí nẹ́ẹ̀tì ń gbà yẹn ní sókà Ìbàdàn sọ èkó rí bẹ́ẹ̀ àwọn Yorùbá wa ẹ̀ náà láti ẹ̀rẹ́ yẹn tá ń wówó ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti fẹ́ yẹn ìwòwò nínú Nàìjíríà yìí wọ́n jẹ́ kòròkẹ́ ayé wọn ni nígbà tán ní àwọn Boko Haram kọ́ kan wọ́n ń sọ̀rọ̀ bọ́ sọ fún wọn pé tó bá kú bí ẹ̀kọ́ ọmọ olóore jẹ́ kóòtù mọ̀nàmọ́ná ọkọ̀ yóò sì kọjá inú àwọn tó kọ́ ìwọ́n fi ẹlẹ́ ààrẹ tí ó jáde nínú wọn gbogbo wọn ò bí wọn lè ṣe burúkú tán ìgbà tá dẹ̀ bẹ̀rẹ̀ nǹkan yẹn ẹ̀rì kan dà wọn kan lẹ̀ tí wọn ò fi kankan ṣe Ọlọ́run kọ́ sí wọn ni wọ́n dẹ̀ jáde wọn kúrò ní wàhálà yẹn ntẹ́mi fẹ́ tíráì láwa tá a wà ní ìsìn kọ̀sẹ́ tí ò mọ ipò tá kọ̀sẹ́ tí ó lè mọ ibi tá tí òun ó dé bọ̀tẹ́ ní ipò kíkò tẹ́ ẹ bá wà gbogbo tí ń ṣẹlẹ̀ lẹ́sìn ni ẹ má jà ṣe burúkú ẹ tíráì láti máa ṣe àánú ẹ ń bá ṣàánú lọ́ra àánú gbà. a jẹ́ pé ṣó ṣe é ṣe ń gbà mí tẹ́ bá tiẹ̀ wò dáadáa káwọn ìjọba pè yín pé kẹ́ ẹ yọjú sáwọn pé a nílò rẹ̀ ṣó ṣe é ṣe kẹ́ ẹ yọjú. yọjú sẹ́ńgbà tí mi ò ní skeleton board àgbẹ̀ ní mi iṣẹ́ mi mú un ṣe tá a bá mọ̀ pé kókó tó inú oko mi ọ̀ máa dára lọ́tọ̀ ń yọjú sí hàn tá a máa fowó lé gidi lé pè mí sí jàgídíjàgà kí n lọ bẹ̀ àbẹ̀yẹ ṣùgbọ́n tá a bá ní ọmọ tá a lè tẹ̀ lè tọ̀jẹ́ pé ń pàṣẹ ìjọba ló ti wá a sì rí ìwé tó ń fa ẹ̀fọ́ inú agbára tí Yorùbá nínú la bá fún wa Ọlọ́run ní járógún o àwọn ọmọ kékèké náà ó fèsì àwa ó sinmi ní àjọmọ mo ti lọ́fíìsì wọn ni wọ́n bá sí jàjà ní ọba nẹ́ẹ̀tì bọ̀ láti pé bóyá ká sọ pé bóyá kí ló èmi ó tó dìde fóògùn kan ẹ má fóògùn lọ mi mọ́tò ní ọ̀pá. kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀. ẹ ń jagun mọ́ ni kí ló dé. bọ́ọ̀rẹ́ ìbá kọ̀ tí ọba fi gbá mọ́yìn tó fi lé òlé parun ẹ wo bí ibẹ̀ ṣe ń wo yìí fọwọ́ kan bẹ́ẹ̀ ẹ tá a bọ́ ló ń wò. bó ló ti báyìí. ibi àti ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀. ìbọn tó báyìí bí báyìí. bẹ́ẹ̀ ẹ ta ló ń wò ní ojú mi. mo rí.
gíwá ní kíní a sì já mẹ́rù máa rẹ̀ ti wà àwọn tá mẹ́rù wà tí tá mẹ́rù máa ti lọ ẹja wá fún àwọn ọmọ wa lọ́gbọ́n lóyún ẹ̀sùn bọ́wọ́ tó o bá ń jalè tó bá débẹ̀ mi tó o fẹ́ gbàgbára kan kí o bá lo kólé náà pa ọ́ èmi ò tiẹ̀ ní fún ọ ń dúró gidi ọ wà ìmá yìí ti fún ọ tó bá ń ṣe wọnú ilé mi ti fi gbá fọ̀jẹ̀ jáde tó o bá ti lọ fi kíní ìjalè bí o bá ti jalè báyìí wọ́n pọ̀ ni kò pọ̀ òbí dá ọ̀ pàǹjọ náà èyí tó rẹ̀ ìrànwọ́ orúkọ nìdẹ́kun bẹ́ẹ̀ni ìdí òní kún ẹran méjì tó bá tilẹ̀ lọ fi kíní ìjalè wọ́n pàǹjọ náà kò sọgbọ́n tó lè lọ àti kọ́ máa ń jalè kọ́ máa protect àwọn aráàlú èmi ológo mi ò ní gangan Ọlọ́run nìkan lọ́ba tó lágbára jù láyé bọ̀tá àwọn gadimọdún fẹ́ sọ tí ó pọ̀ ọ̀rẹ́ mi mo fẹ́ plead fún olóyè Sunday Igboho olóyè Sunday Igboho Adéyẹmọ èèyàn náà máa gba yẹn lẹ̀ kéèyàn lè bá pìtàn lèèyàn ṣe mọ́ ṣe orí ìrìgùn la ṣe sóore problem ti Sunday Igboho wà sẹ́yìn bọ́dẹ̀ mọ̀ pé òṣèlú problem bọ̀ lójú tàwọn kan problem ni ọmọdé tó bá dọ̀ wà ní tó bá mọ̀ yẹn dọ́dọ̀ president can help ẹ̀ kó free ó ti ràn wá lọ́wọ́ ní kan ràn náà lọ́wọ́ ó ti ṣe tí a lè gbàgbé èmi bí ẹnìkan lè gbàgbé ẹ̀ láyé tí ẹ bá ti tẹ́ bá pé wọ́n mú Sunday Igboho lónìí ẹ fẹ́ lọ pa ọkàn bọ̀ àmú mi ká pa papọ̀ ó pè mí ká tó bá ti mú Sunday Igboho lónìí ká pé fẹ́ lọ pa láàárọ̀ la ọkàn wá mẹ́lì gan kájọ pa wá papọ̀ ó pè mí torí pé ó ti ṣe mọ́ni gbàgbé nínú ìlú Mọ̀dákẹ́kẹ́ yìí ọmọdé gbẹ́dọ́ bá gbàgbé Sunday Igboho máa lè ní mo ní pọ́lísì kan mo sì ní ìgbàgbọ́ kan kò sí ẹnikẹ́ni tí a bí nílé ayé yìí tó lè ṣe rere tí ò ní ṣe burúkú kò sẹ́ni tó lè ṣe burúkú tí ò ní ṣe rere. kí ló tẹ́ fi sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ èmi náà mọ̀ pé mi ò fẹ́ jẹ́ kẹ́ ẹ dákọ̀ ọ̀dún kankan. Sunday Igboho ṣe dáadáa sí a létà ńgbà tí dọ́bù ẹnjìníà kò ní tẹ̀sán yẹn òun náà ó fẹ́ gbìjà dọ́bù àbẹ́yẹ afẹ́sọ́dẹ̀ yẹn burúkú bọ̀ tó rí tó ti ṣe déédéé nù àwọn èèyàn wọn gbàgbé wọn a máa mú burúkú ẹ̀ kí dẹ́ sọ lọ́fà ẹni tí ń bá ní fún àwọn aláàkísọ ọmọ ìlú wa ọmọ ìlú wo ń dọ́bù. ọmọ ẹ̀fọn aláyé ni. Ìjẹ̀ṣà ni. ọmọ ẹ̀fọn aláyé ni dọ́bù láyé kádìbà bẹ́ẹ̀ jẹ́. lẹ́kìtì. bẹ́ẹ̀ ni ó tó ṣèjì rẹ tí dọ́bù fẹ́ dun tí bàbá dọ́bù fẹ́ láyé ká olóròǹgbò tó fẹ́ dun oyè wọn jẹ́ kó yẹ wíkọ́ padà sẹ́fọn aláyé ọmọ ẹ̀fọn aláyé ni dọ́bù bọ̀ kò yé Igboho ńgbà yẹn Igboho láìkí dọ́bù fẹ́ máa gbìjà rẹ̀ ṣùgbọ́n this time around ti yé ọmọ ọdẹ́gẹ́ tó bá nínà lọ́wọ́ tó lè ṣe fún Sunday Igboho kan ṣe kókó nu wa láì pátápátá kókó nu dààmú yìí ká tiẹ̀ fúrí rẹ̀ ká máa jọ ríra kájọ máa sọ̀rọ̀ kájọ máa jayé ká máa ro burúkú tó ṣe ṣebí lẹ́yìn ìgbà yẹn tó lọ tó dé àti ṣe àkọ̀rọ̀ ayédè kan tó gbé 400,000 lẹ̀. ní Mọ̀dákẹ́kẹ́. bẹ́ẹ̀ni sọ ẹ̀ka gbàgbé ọ̀gá wò pé ìlú tó bá sì gbọ́ ọmọ Mọ̀dákẹ́kẹ́ mi kan yóò ṣe láàánú ni ẹjẹ́ wà náà sànù ẹ̀ka gbalẹ̀ ẹni agbára bá wà lọ́wọ́ ẹ̀ ọgbàlẹ̀ o èmi ò yẹ lè sọ ẹ lè pè láàárọ̀ làkàrà pa kébé bá lè kọ̀ọ̀kan mi ẹ̀ lè kó gùn mi àgbẹ̀ ni mi igi kókó mi kan ò lè kàn yín ibi ojú ti tì inú ibi ojú ti tì inú igi kókó mi kan ò lè tọ́ sí i ṣùgbọ́n ẹjẹ́ wà bó ṣe sànù ẹjẹ́ wà náà sànù ẹ̀ ká gbalẹ̀ ojú bẹ́yẹn lọ òkọ́ lọ lóòtú. bọ́ kí ni ká máa yà mí lẹ́nu. ẹ sọ ẹ láyà o. kí ló dé. ìbá báyìí bí. ẹ máa òkọ́ lọ lóòtú ẹ̀gún àta ìgáta dínú ẹ̀gún àtàkì ìgáta dínú ẹ̀gún ọ̀gẹ̀dẹ̀ gágbẹ̀rẹ̀ dẹ́kun gbogbo ohun tó máa yè sí báyìí kó tó dọ̀ mí yóò ti rẹ̀. kí ló àmọ́ tó fi báyìí bí. ó lè rí bẹ́ẹ̀ nìkan ìmọ̀ náà kí dọ́tọ́ ọmọ ẹgbẹ́ ọmọ jò ó ṣeé ṣe kó ẹgbẹ́ ń gbà tán sáré pé bóyá mo ti dóbò tí ń wẹ̀. ebi ṣe òbẹ̀lẹ̀ bá jẹ̀sù ibi tí nǹkan yẹn fi ápọ̀ mọ́. èmi kò expect pé ìdánilágbájá ti débi àwọn kan ti débi ojú mọ́kàn ìtajà tí mo kàn ṣe fàyà lọ gbágbágbá. inú ilé lẹ ti gbéra. láti inú ilé. ẹ gbéra inú ilé. ẹ má dàkọ lọ. gbágbágbá tí mo débi àyè ibi iye kéré mi ní iye kéré ní ìbọn ti bá mi. wọ́n ti yẹ jáde náà kan báyìí táwọn èèyàn pè mí pé wọ́n ti dé ọwọ́ tó ṣùtì lọ́ọ̀kan báyìí ó ti ń yè tipẹ́tipẹ́ tí mo sáà ń. ẹ̀ẹ̀kan náà mo kọ́ ni pé ọmọ àkìmí bíi mi ò yọdún ní rè
ọ wà ń bẹ wà ń bẹ kí ló tẹ̀ fi yọ. lè yọ omi inú àgbọn ìfagbọn lórí kọ̀páyé lára láéláé. ṣé wàá gbé wálé ń jọ náà. wọn ò gbé wálé ẹsẹ̀ mo fi wálé tí mo wá lo nǹkan tó yẹ kí n lò lẹ́yìn ìgbà yẹn mo tó padà. ó gbé èso ní borí wa ọlọ́run dáadáa ṣùgbọ́n gbogbo gbèsè ayé tẹ́ ẹ bá lò láyé ẹ lónú kan ẹ ṣe báyìí. ayé tẹ́ ẹ bá wà láyé àti láyé ẹ fi báyìí. ẹ má gbowó rú bẹ́ẹ̀ wà ní business bá pè sí company kan ẹ má ṣe báyìí pẹ̀lẹ́ tó bá jọba yé tàbí ẹ tó ń fẹ́ràn yé ẹ rìn báyìí ẹ nà pa. àwọn wo lẹ́jọ́ ló gbà nílùú Mọ̀dákẹ́kẹ́ yìí ọ̀rọ̀ ẹjọ́ ló sáà dáadáa nílùú Mọ̀dákẹ́kẹ́. ọ̀rọ̀ irú ẹ̀ lọmọ mi lẹ́nu gọ̀ǹgọ̀ géńdé ẹjọ́ ló gbà ní. kékeré lajọ wà àwọn kan náà tó ń bẹ ọmọ tájọ bí alójú kan náà irú wọn ń pẹ nìkan ní yóyò òun wà ní oko Jẹ̀bú irú eléyìí ní géńdé wà lọ́dọ̀ mi àwọn ẹnìkan tó ń bẹ Olúgbọ́n bẹ́ẹ̀bò gbogbo wọn yà pa lọ́dọ̀ mi àwọn tá a jẹ́ ló gbádùn àbẹ́yẹ ọ̀là tẹ̀wọ̀n kò lè kárí ìlépo olówó lónìí kì í máa bínú ẹ̀ ọmọ bíbí ò lè kárí ilé kíkọ́ ò lè kárí ọ̀là owó ò lè kárí láyéláyé mọ́tò ò lè kárí ilé kọ́ ò lè kárí nítorí kálukú bá ní kọjọ́ tẹ̀ lọ́rùn. bóyá olóyè àti Sunday Igboho olóyè Sunday Igboho tí wàá bẹ̀rẹ̀ tẹ́ fi dé orí òkúta. torí fọ́tò yẹn bẹ lọ́wọ́ mi o. ọwọ́ àbẹ fọ́tò yẹn bẹ lọ́wọ́ mi. Ìgbòho jẹ́ nìkan tó láìkì mi dọ́bù ló fẹ́ dáa ní wárú ìgbà tí wọ́n fẹ́ ṣe orí òkúta dé ìwọ Ìgbòho àjọlọ ni o. ok ẹsọ fún bọ̀dà Sunday Igboho ẹjọ lọ ni. àjọlọ lọ ni o ó ní oṣù wàhálà àmẹ́tẹ̀ẹ̀ta làjọ lọ ń dọ́bù dọ́bù lọ tẹ́ bá wù fọ́tò wa àìgbọ́nà dọ́bù lọ pa dọ́bù Sunday Igboho lọ́pọlọ a ti kọ ìwé rẹ̀ ìpè Sunday Igboho ṣe láyé ẹ ti wá ń gbogbo ti tán rẹ̀ ni àjọsọ orí òkúta dé ni. ẹ̀yin àti olóyè Sunday Igboho. àti dọ́bù àjọṣe ni o mi ò lè gbàgbé o mo tún sọ fún gbogbo ẹni sọ fún iṣẹ́ ìjọba tó bá ti mú Sunday fẹ́ pa Sunday káwá mímí náà kájọ pápápọ̀. wọ́n wá sọ̀rọ̀ kan wọ́n ní olóyè Sunday Igboho ti ṣe wọ́n náà ti jókòó babaláwo rí nílùú yìí pé wọ́n ń ṣe ìṣègùn. o ṣèṣègùn ìbáyàn ṣèṣègùn Sunday gbọ́n wọn lọ́pọlọ kò ní sí táwọn èèyàn fi hẹ́ẹ̀tì ẹ̀ ṣùgbọ́n orí ẹlòmíì ti burú wọ́n lè torí pé àjọ jagun bàbẹ̀ fún alóògùn ẹ̀fọ́ àdìsí nǹkan báyìí lọ́ba sọ àdó lóògùn. ẹni ó gbówó lọ́wọ́ tó ní ẹ̀fọ́ lóògùn kílẹ̀ wáyé wá ṣe o ṣe bó lẹ́wọ́ lẹ́ nídìí lọ́nà ó lè parọ́ fún ẹgbẹ́ nǹkan báyìí kan gbà. àwọn nǹkan wo gangan lẹ mọ̀ tó jẹ́ pé tó bá tiẹ̀ pè yín tó jẹ́ pé tẹ́ bá dijú bẹ́ẹ̀ bá sùn ẹ̀ mọ̀ àwọn nǹkan wo lẹ mọ̀ tó jẹ́ pé ẹ jogún nídìí iṣẹ́ lọ́dọ̀ bàbá yín. èmi ò lè fún yín ọtẹ bá olóòtú ẹ bá fẹ́ kó oògùn ẹ àbá mi ni. rárá ẹ farabalẹ̀ èmi kọ́ bàbá ok ẹ sọ̀rọ̀ nípa ẹni tí eyín ẹ̀ bá ní kòkòrò. àwọn tó dáa tí díẹ̀ yẹn bá ń yọ. ẹ mọ̀. bẹ́ẹ̀ ni kéèké yẹn bá di sí ọ̀gbọ̀ràn. etí tó ti yọ mílìkì. ọ̀nbẹ lọ́nà àbí òye kí tó ní tọ́mọ bá ń jalè àmùpò. orí olè wo. ẹni tó kó orí òlé kò sí wàhálà egbòogi ẹ̀ẹ́dọ́gbọ̀jọ alẹ́ yín ni bẹ́ẹ̀ mo sọ fún yín egbòogi táwọn bàbá wa máa ń lò tí ìrìn àyàtọ̀ fún tébílẹ̀tì ẹ má lò tébílẹ̀tì máa ń mú yàn stroke àwọn ọmọ pé ẹra sinapu kákábá yín kì í ẹ máa lò ó tí ẹ bá stroke ẹ gbé wá ní ó dìde. ẹ ń tọ́jú wèrè. mi ò wo wèrè ẹ bá ti wo wèrè tó bá ti gbé owó ọmọ ẹ ya wèrè ọ̀fẹ́ ní wèrè kò sì bọ́ fẹ̀dé lọ́dọ̀ olókùn lẹ́jà mi ò léwó wèrè ẹnu wèrè kan tí mo wò rí géńdé. àbí òye ìkọlọ olóòtú sáré owó náà sọ yìí ọlọ́mọdàmú wa o sáré tó bá ní tó jẹ lọ́wọ́ tó ń ṣe pàtẹ́ ìṣègùn èèyàn wà níbí kan orí ibu lọ́bọ̀n ìwọ ṣe nǹkan ìfẹ́ nìkan kó ṣiṣẹ́ kan mọ́ ròyìn káàkiri tèmi ń ṣe abaláwo ni tèmi dẹ́rẹ́bà ni mí nígbà mo rí pé wọn wakọ̀ ọmọ tó ti pẹ́ mo sì jálu gbọ́mọ̀ lọ́wọ́ dákọ̀ ọ̀gẹ̀dẹ̀ ṣé wèrè wà ń bẹ́ ni. sọ́kọ̀ ọ̀gẹ̀dẹ̀ tó ti sẹ́yìn lánàá. orí ọ̀rọ̀ gbogbo ẹ̀dẹ̀ wọn yé ọ. agbágbà lọ́wọ́ jẹ́ ń tiẹ̀. ẹrù bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ní àjò nínú. wàláì ẹ̀ ń lè gbàgbé Sunday Igboho bẹ́ẹ̀ yìí ṣe rí mi tẹ́ ẹ̀ gbàgbé mi ẹ̀ ń lè gbàgbé Sunday Igboho ẹ̀wẹ̀ tẹ̀ ń wò jàmù tẹ̀ ń wò àméjì ọbọ bu ni àméjì náà máa rìn ọbọ bu ló kọ ẹ. ọ̀hún àtẹkẹjẹ wọn ìfira wọn lẹ̀ tá a bá sì ń sọ̀rọ̀ kádàrá ń kálukú yàtọ̀ àjọ ń dáko ni
ẹ worú bàbá yìí nìṣẹ́ kí ló kọ ẹ̀ àkúté àkúbè ẹ wo bí ṣe ra ń tajà rẹ̀ oúnjẹ wọn ń yó kádàrá tiẹ̀ lè mọ́ gbòkú lọ ibi òde pa ẹbí ò pa kọ́ pa ìyàwó ẹ̀ kádàrá ẹ̀rí bí ìyàwó ẹ̀ bó ṣe sọ gẹ̀nì kí kádàrá tiẹ̀ yàtọ̀ fún tiẹ̀ kádàrá tiẹ̀ lè mọ́ wọgbó láyé ẹ̀gbọ́n kádàrá ẹ̀ lè mọ́ wọgbó tó ní ládé láyé ìgbà mo débi kí mo ń ta lọ́kọ́ bí wọ́n ní àkùnbí bó ṣe wá wọlé àṣemùtì náà àwọn mọ̀mọ́ sọ fún mi pé ọmọ tó wà lókè ìbílẹ̀ mama jí aláwọn lọ́rẹ̀ wọn rọ àṣemùtì náà ọmọ wá bíbí ẹ̀mejì kan tí mọ̀kọ́dọ̀ ẹ̀ náà ń bọ̀ èyí ń gba nọ́mbà rẹ̀ kí tó kò mí. ọmọ yín ni. ìyẹn ọlọ́run ni ìdààmú òsì ni bọ́ òní jẹ́ koro tí àwọ̀ ẹ bá ti ń forún kúnlẹ̀ báyìí ni ọmọ bí wẹ́rẹ́. Anyway. lórí ìṣẹ̀ṣe gbéṣẹ̀ ṣe yẹn lọ́wọ́. mi ò gbéṣẹ̀ ṣe lọ́wọ́ o ní ìṣe ọlọ́mọdé aláàmù ìgbà míì tẹ́lómi bá ń kọrin gbogbo ọ̀ṣun wọn wọ́n dá ẹlòmíì dáná ẹlòmíì ò dá tí mo ń kọjá lọ nínú ìkànnì nìkan kọrin pé ẹ kóre yèyé o ẹ kóre yèyé ọ̀ṣun. ṣé géńdé náà wà mí. géńdé òsì bẹ́ẹ̀ wọ́n ní olófo ni ìyá o olófo ni ìyá ọ̀ṣun mo ní kí ló tẹ̀ àṣeyẹ ọ̀ṣun ti bàdúgbò jẹ̀ǹbí ọwà wọ́n ti bọ ọ̀ṣun mi jẹ́ kọ́lá olóòtú máa jẹ́ àsọ̀rọ̀ ju. sóníṣẹ̀ṣe gidi sì wà. ìṣẹ̀ṣe wà tó wà o. àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ táwa gan bá dánwò báyìí tá a bá kọ́ níbi oríṣi mẹ́rin odidi babaláwo nù. ṣùgbọ́n kí n tó kọ́ olóògùn ó fún mi lódidi mọ́sù kamri kan tó jẹ́ manual àti automatic tó bá ti gbé automatic fún mi o ti kó mi sí dààmú tí bí bọ́ọ̀sì wáyọ̀ ńlá sẹ́yìn rárí ló mọ̀ láyé. fá fún mi ní mọ́sù kamri kan wọ́n á gba nǹkan oríṣi mẹ́rin tó lè fi jẹ́ èèyàn láyé. tẹ́nibọ̀dì bá ti wá dé màní ẹ̀ lọ́ba kọ́ lọ lóṣù mi ọ̀ráyè. tẹ́nibọ̀dì bá dé màní ẹ̀ lọ́ba kọ́ lọ lóṣù mi ọ̀ráyè. ṣé géńdé náà mọ̀. gbẹ̀ǹdé ta ní ọkọ̀ ológun ìyá ẹ̀ á jèrè ẹ̀jẹ̀ ń tọ̀. bọ́ọ̀sì yẹn.